ẹ̀yin èèyàn bá a ṣe ń ṣe congratulations sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n jáwé olúborí ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ti ìdìbò 2026 tí wọ́n dì nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé arábìnrin kan wà èyí tí wọ́n ń pè ní ẹ̀rọ Arike èyí tí ó ń tako gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń tako ẹgbẹ́ òṣèlú Accord tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC lòún wà tí ó ń dín àkàrà. Ó ti wá di nǹkan báyìí o. Mewolaka ti wá jáde láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yìí. Ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí Mewolaka tí ó sọ nípa obìnrin yìí àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adémọ́lá Adélékè. Àfẹ́yìntì ẹ fìgbà àkọ́kọ́ pàdé ìkànnì wa yìí, ẹ máa bá wa subscribe sórí ìkànnì channels wa yìí. Ẹ bá wa like ẹ pín fọ́nrán yẹn jẹ́ kí ó dé ibi tó yẹ kí ó dé. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí Mewolaka tó sọ. Ẹ lè kọ́ mi bí mo ṣe máa ṣe. Báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà. Àwa la wà nípò. Àwa lágbára wà lọ́wọ́ ẹ̀. Ọwọ́ wa ti tèkú dà. Kò sí baba ńlá kú baba ẹni tó máa béèrè tó máa béèrè ikú tó pa bàbá ẹ̀. Silent but stubborn. Silent but not accessible. Ìyàwó ilé kìgbọ́kìgbà ará Ọ̀ṣun ké. Ìsìn ńlá tó mọ ìdí sí Arẹ́gbẹ́ of Ìjẹ̀ṣà land fi ní emotional outburst. Nítorí Ìjẹ̀ṣà l'Arẹ́gbẹ́, Ìjẹ̀ṣà ò mọ bí wọ́n ṣe ń pretend. Paramọ́lẹ̀ wa kọ aré ìwọ̀ sí. Àmọ́ Oyètọ́lá ò sọ̀rọ̀. Abẹ́lẹ̀ ló ti ń ṣe tiẹ̀. Òun ni ó ṣe gbé Arẹ́gbẹ́, ó gbé kọlu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo wa ń bu ọ̀dàlẹ̀ àdàlẹ̀. À ń wòkè, wọ́n lá àmúkọ ẹrù ẹ wọ́ àwọ̀ ìsàlẹ̀ níbi tó ti wọ́ wá. Wípé ẹni tó jẹ́ chief of staff tiẹ̀ gangan ni ó jẹ́ kí ìgbọ́kìgbà. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọ̀ṣun rí. Gbogbo ẹni bá ti bá yín sòótọ́ ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ ni. Pàápàá jùlọ èmi, this victory yàtọ̀ sí ti Adémọ́lá Adélékè, this victory is mine. Kí gbogbo Báníkì máa gbọ́. Kí gbogbo Máyọ̀wá Àmọ̀tẹ́kùn máa gbọ́. Kí gbogbo Ọmọwúrà rẹ̀ máa gbọ́. Ṣé ọmọ wáyé ni àbí kí má lọ gbórúkọ fúnra wọn? Kí gbogbo Táíwò Ọlọ́rẹ̀ máa gbọ́. Kí gbogbo ẹ̀yin APC data boys máa gbọ́. À ń kọ́ fún yín gbà yẹn ń parẹ́. Ẹ ń pariwo Federmite. Ẹ níwà, kò sẹ́ni tẹ́ lè bú, kò sẹ́ni tẹ́ lè yẹ̀yẹ́. Bó ṣe ara yín ni ìbá àti ṣe iṣẹ́ fún yín lógún ọdún. Ẹ ti believe wípé tí ẹ bá ti fún yàn ní nǹkan rí kò gbọdọ̀ sọ tọ̀rọ̀. That is the government you are running. Ṣebí wọ́n fún lówó rí? Ṣebó bá wa ṣiṣẹ́ rí? Kò yẹ kó bá wa sọ tọ̀rọ̀. Ẹni bá ti sọ wípé nítorí pé òun ṣe ọmọ ẹnìkejì lóore rí, òun fún lóúnjẹ rí, tí pé ọmọ ẹnìkejì yẹn kò gbọdọ̀ sọ fún òun bóyá òun ṣe dáa bóun ò ṣe dáa. Wípé gbogbo tóun bá ti ṣe ló gbọdọ̀ máa dá lójú ẹ̀, kò gbọdọ̀ correct òun. Èèyàn burúkú ni kó gbórí ẹ̀ pamọ́. Kọ́lọ́ má fi oúnjẹ wá síbi tó nira. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ọ̀rọ̀ ìyàwó ilé. Nígbà tí mọ̀ọ́lẹ́ dé, àwa kan tiẹ̀ wà tá à ń ṣagídí, tá à ń pè ní dancing moron. Èmi ń pè ní dancing moron. Mo post dancing moron. Nígbà yẹn a ṣì ń rọ́jú, àmọ̀ pé wà ní ò dàárò wípé bóyá ẹ máa change. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ dé, ọmọ Adémọ́lá Adélékè dé. Kí ló ṣe? Ó wùwà bí ìyàwó kékeré tí wọ́n fẹ́ tó ní ọpọlọ tó ní làákàyè. Gbogbo ibi tí ìyálé kù sí tí ò ti gbọ́ràn, gbogbo ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. Ìyálé tán wá ń sọ fún ẹ̀yin APC ní ìyálé tán wá ń sọ fún gbà yẹn pé ṣe dáadáa. Tó wá rí ìyàwó ìyẹn Adémọ́lá Adélékè tó ń túlé ṣe, tó fọ̀lú mọ́, ó ṣe bridges, overhead bridge, ìgbésẹ̀ tẹ́ ẹ jẹ sílẹ̀ ó san. Ẹ̀yin fúnra yín àwọn tí wọ́n jẹ́ tẹ́ ẹ fún appointment tẹ́ ẹ san half salary fún wọ́n san. Gbogbo half project tẹ́ ẹ ṣe tẹ́ ẹ àbádọ́n àwọn project ṣebí Arẹ́gbẹ́ náà pè ní Mr Project nígbà yẹn. Gbogbo project tí Mr Arẹ́gbẹ́ bẹ̀rẹ̀, tí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ bẹ̀rẹ̀, tí Oyètọ́lá àbádọ́n tí ò ṣe ìmọ́lẹ̀ ló wá parí ẹ̀ tó tún wá ṣe tiẹ̀. Kódà ó da ọ̀nà ilé yín, ó san gbogbo àríyá sí yín, ó tọ́jú òṣìṣẹ́, ó tọ́jú ilé, ó tọ́jú mẹ̀kúnnù, títí kan àfín, títí kan afọ́jú. Àwa ń bá yín sọ post kékeré kan la ṣe. Ó má dàbí ẹni pé mọ̀lẹ́ ń try. Ẹ ráṣẹ́wó ìyẹn èmi. Ẹ rẹ́dọ̀kọ. Ẹ rọ́lọ́kọ mẹ́wàá. Lẹ́yìn rádaràda ẹ̀yin játijàti. Mo tún sọ ẹ̀yin ẹni àìjírí ẹni àìjíkò. Ẹ tú petition mi. Ẹni kan pè mí láti zone 11 àbí kí ni ó pè. Ẹ kọ petition mọ́ mi lórí òótọ́ ọ̀rọ̀ tí mo bá yín sọ.
àwọn ọlọ́run ọba tí ìṣọba alábòsí nígbà tá a débẹ̀ ẹ mà rọ́rọ̀ sọ pẹ̀lú ìwádìí fínífíní ẹ̀yin ilé ẹjọ́ tún dá yín lẹ́jọ́ pé kẹ́ ẹ fún mi lówó kẹ́ ẹ fún mi lówó ìgbà yẹn máa lápá yín ló tó jábọ́ ọ̀rẹ́ ìmọ́lẹ̀ tọ́jú ilé ó gbóúnjẹ fẹ́ gbé ó tún gbà wò bọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìyálé àti ìyàwó rí nígbà tẹ́ bá wá rí pé ìyàwó dé tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa èyí tí ẹ fi máa tọrọ àforíjì lọ́wọ́ ọkọ ẹ wá máa ṣe counter attack ẹ wá máa ṣe ń tẹ́ ẹ ṣe rí ẹ wá máa bọ́ sódò òdì ẹ wá máa jowú ọ̀ràn ẹ máa wá ìfarapa ìyàwó tuntun tí wọ́n ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ lẹ ṣe wá ìfarapa ìmọ́lẹ̀ kí lẹ ṣe tán ẹ gbé owó ẹni kí EFCC wọ́n palẹ̀ owó mọ́ àdìbò ẹ wá concentrate lórí Iléṣà nítorí pé ẹ mọ̀ pé Ìjẹ̀ṣà kọ ìwọ̀ sí ẹ mọ̀ pé Ìjẹ̀ṣà wọ́n ń jẹ ìjẹkújẹ wọ́n ń ṣe alájẹbánu bí àwọn ìlú kan tó jẹ́ búrẹ́dì ni wọ́n fi ta ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ẹ mọ̀ pálá ṣàjẹ́ ní Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà lè bínú onígàárí kó mọ́ jẹ̀bà tí ó fi kú Ìjẹ̀ṣà lè bínú olómi kó má wẹ̀ wọn ò ní jẹ oúnjẹ ìdọ̀tí wọn ò ní jẹ oúnjẹ ìdọ̀tí tó o bá lówó ní sápò ara ẹ ìwọ kọ́ lọ lọ́hùn tó o bá ti lóò ní gbóòtọ́ ọ̀rọ̀ tó o bá ti lóò máa gùn wọ́n kọ̀rọ̀ gàràgàrà we are not doormats we are not push around aláṣàjẹ́ ni wá a ní tẹ́lọ́rùn aláyé ọkọ̀ pẹ̀lú tọ́lọ́run bá ti ṣe fún wa àbọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn sáré níṣẹ́ ti tẹ́ fi máa túbá lẹ́ẹ̀fọwọ́ gún ọba wa lójú kábíyèsí agúnléjìká lẹ́ẹ̀fọwọ́ gún ọba wa lójú kí lẹ̀ sọ tán ẹ wá ń pa àwọn ọmọ nípakúpa Wesley gbòkú ẹ̀ ń yìnbọn fún wọn ẹ̀ ń wí chọ́ǹtì wọn lórí gbogbo ẹ̀ náà nǹkan ẹlẹ́ǹbọ̀ a sọ fún yín pé ẹ̀ ní í dé ṣe é wá dé ẹ̀ tí ì dé Lọ́kọ́jà tí mọ́tò yín ti knock tí mọ́tò yín ti bàjẹ́ ní ìsìn yellow o'clock láwà ní agbára Ọlọ́run Adémọ́lá Adélékè ijó yẹn náà ni ó jó tí ó fi ṣe president Nàìjíríà ẹ tún lọ kọ́ sílẹ̀ nítorí pé ẹ wo ibi tí ẹ wo collation center àná ẹ wo ibi tí gbogbo Ọ̀ṣun dúró sí ìmọ́lẹ̀ wà ń bẹ street light lọ gbogbo ẹ̀rọ àwọn iṣẹ́ tí wọ́n ṣe tó jẹ́ ẹ̀yin lẹ lọ ẹ̀yin ẹ wá gbé fídíò láwa tá a lọ Ọ̀ṣun gbogbo mo wá kí gómìnà wa ẹ kú sùúrù ẹ kú ọgbọ́n mo ń wo gbogbo àwọn tó sọ wípé he is not in control dídìrín ní àwọn nǹkan kan wà tí sùúrù máa ń túnṣe tó jẹ́ pé agídí ò lè ṣe n tẹ́ ẹ fẹ́ ṣe ni wípé kí gómìnà bínú ẹ gba local government ẹ lọ jókòó sí local government gbogbo ẹ̀ náà nǹkan ṣé sùúrù ò ṣẹ́gun yín sùúrù tíyàwó tuntun fi ń ṣẹ́gun ìyálé alára gbígbóná ìka nìyẹn ṣọlọ́run ò mú yín ṣọ́rọ̀ ò dayọ̀ ẹ tún lọ jókòó sí local government EFCC ó yẹ ẹ tún lọ freeze account ó yẹ ẹ tún bọ́ síta kẹ́ ẹ máa gbé ìbọn kiri tẹ́ ẹ bá ní rí ìbínú aráàlú ṣótán Obi mo ti sọ wípé ọjọ́ tá a bá jagun tá a bá lékè màá wá ṣe Obi yín ṣótán Obi anybody má bá mi sọ̀rọ̀ be magnanimous in victory you people were never magnanimous in bullying in witch hunting ẹ tún bọ́ sórí ìta ẹni ẹ máa pa wọ́n ó kàn dùn mí fádàhùn sí Ìjẹ̀ṣà tí gbogbo èèyàn wárí fún ṣé ohun tí fádà fẹ́ fi parí ìgbésí ayé wọn rè ẹ pa àwọn ẹ̀pọ̀ ọmọ wọn ẹ wá sọ di òṣèlú bó bá bá òbú lẹ́sẹ̀ ṣọ́lọ́hun ò jù yín lọ ṣọ́lọ́hun ò jù yín lọ power will change hand power will change hand if you don't change your ways. Tinubu ti gòkè ó ti di president kí ló tún fẹ́ dà ní Nàìjíríà mọ́ lẹ́yìn president kí ló tún kò ní í dọlọ́hun ẹ̀yin láì tí bẹ̀rẹ̀ kàríà ẹ̀yin láì tí ìmọ̀bi tẹ́ ẹ máa bá ìyàrá já Tinubu kò lè dèrò ẹ̀yìn mọ́ ti achieve aim ẹ̀ tó bá wù yín ẹ máa ṣe òṣèlú òpònú ẹ máa sọ̀rọ̀ ẹ̀yin ló máa bà kò ní àfẹ́ tiẹ̀ ń tẹ́ mọ̀ nìyẹn àlọ́pọ̀lọ́ èló dẹ̀dẹ̀ ń gbà òun ẹ̀rọ owó gidi rí wọ́n bá ti fún yín ní 50,000 100,000 ẹ lè sọ kò pa yá yín loyalty òpònú loyalty àtẹnujẹ being loyal does not mean wípé a gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ ṣótán Obi ẹni kí lára gbẹ́ máa ṣe ṣé ẹ mọ̀ wípé àwọn kan ò ní wọlé ṣùgbọ́n adẹ́tẹ̀ ni wọ́n mọ̀ lè fún wàrà wá dá wàrà nù òun lọ̀rọ̀ Arẹ́gbẹ́ ẹ̀yin ẹ ṣírò ìbò Arẹ́gbẹ́ ṣírò ẹ̀ mọ́ tiyín ìbò tí ìwà lóye rí tẹ́ ẹ bá rí mọ́ tiyín ìmọ́lẹ̀ ò ní wọlé ń tẹ́ ẹ mọ̀ nìyẹn oyin lọ́la yóò yàbí kí ló ń pè kí lorúkọ bàbá Omiṣere kò ní wéètì kankan ẹ ṣírò èyí tó lùsì ní wọ́ọ̀dì ẹ̀ nífẹ̀ẹ́ kẹ ṣírò ẹ̀mẹ́ ìtẹ́ ẹ̀ bá ní èyí ò dá iyọ́ náà ìyẹn ò dá iyọ́ náà ilé tú lọmọ yín lórí federal might aṣíwájú tó ti ṣíwájú náà ẹ̀yin ni kẹ́ tú wà yín ṣe ẹ̀yin ni kẹ́ mọ̀ tá ń ṣe ìlú kórìíra yín
That is what I'm telling you. Ìlú kórìíra yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ òṣì, ọ̀rọ̀ àlùfàǹṣá, propaganda. Tẹ́ ń bá kiri. If care is not taken with this attitude, again, go and write it down. Power will change hands, and there is nothing you can do about it, because the will of the masses, when masses are determined, when they are ready, no rigging can stop it. No guns can stop it. Ìbò ni Nigerians fi máa sọ̀rọ̀ báyìí. Kò sí protest, kò sí uprising, kò sí àdálùrú mọ́. Ìbò wa la fi máa sọ̀rọ̀. Ṣótán. Òbí ìmọ̀lẹ̀. Ọdún máa jó ní another 4 years ni. Ẹjú tún jẹ́ sọ fún yín. Àníkẹ́ Adémọ́lá Adélékè kó má ní ẹgbẹ́ kankan, kó jẹ́ ẹgbẹ́ Adélékè níbikíbi tó bá lọ, tó bá fẹ́ di president, àtẹ̀lé. We love him. He's a good man. Ọ̀rẹ́ aráàlú ni. Gbogbo ẹnu ni mo fi sọ. Somebody say ìmọ̀lẹ̀. Ọdún mẹ́jọ ní èjò. Adé máa jó happy dancing ni. Ẹ gbóyìnbó yín kẹ́ ẹ padà. Ẹ lè dé ẹ padà sábùjá kẹ́ ẹ lọ́mọ òṣòyìnbó yín without achieving nothing. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Mewolaka lórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti arábìnrin ẹ̀rọ Arike yìí tó ń faraya yìí tó ń sọ̀rọ̀ tó ń dín àkàrà kílẹ̀ yìí náà wá rí sí ohun tí Mewolaka tó sọ lórí ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ á máa ṣe congratulations sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n jáwé olúborí. gbogbo ohun tẹ́yin náà bá rò ẹ bá wa fi sí abala ìrísí. kẹ́ẹ̀dẹ̀ máa bá wa subscribe sórí channels wa, ẹ bá wa like kẹ́ ẹ bá wa pín fọ́nrán yìí káàkiri.